Aláròyé máa wí o. bẹ́ ẹ bá ti rí àwọn afẹ̀míṣòfò ẹ má dúró gba àyè kí ẹ tó dáná ìbọn fún wọn mínísítà fẹ̀tọ́ ààbò. mínísítà fẹ̀tọ́ ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ajagun-fẹ̀yìntì Christopher Musa ti láwọn sójà kò nílò láti tún máa dúró de àṣẹ láti ibikíbi mọ́ kí wọ́n tó dá sẹ̀ríà fún àwọn agbébọn tọ́wọ́ wọn bá ti bá. nínú ìkìlọ̀ rẹ̀ Musa ní ìjìyà ńlá ló ń dúró de sójà tó bá lóun tún wọ́nà fún àṣẹ kan lásìkò tó bá yẹ kó yìnbọn pa afẹ̀míṣòfò nítorí ọ̀kan nínú àwọn ọ̀daràn lòun yóò kà á kún. ọ̀rọ̀ àṣẹ yìí jáde lásìkò tó ń ṣí àwọn ọkọ̀ tuntun bíi 62 tíjọba ìpínlẹ̀ Sokoto ṣẹ̀ṣẹ̀ rà fáwọn ẹ̀ṣọ́ aláàbò gẹ́gẹ́ bí ọ̀nà ìrónilágbára fún wọn. mínísítà ọ̀hún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ní kété tá a bá ti rán yín jáde ẹ kò nílò àṣẹ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni mọ́ kẹ́ ẹ tó yìnbọn sí àwọn agbébọn tàbí afẹ̀míṣòfò tẹ́ ẹ bá ti rí. ẹni tí mo bá gbọ́ wípé ó kọ̀ tàbí ó jáfara láti pa agbébọn tàbí afẹ̀míṣòfò lórí àwáwí wípé òun dúró de àṣẹ láti ibì kan ọ̀kan lára àwọn báńdíìtì lákàrú ẹni bẹ́ẹ̀ sí. nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀gágun yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Sokoto Ahmed Aliyu fún àtìlẹ́yìn tó fi hàn fáwọn ẹ̀ṣọ́ aláàbò nípa àwọn ohun èlò tuntun eléyìí tó ṣẹ̀ rà fún wọn. ó ní ìgbésẹ̀ tí Aliyu gbé yìí ń ṣe àpẹẹrẹ aṣáájú rere ẹni tó mọ ojúṣe rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn èèyàn rẹ̀ àti ẹni tó tún ṣetán láti máa ṣe onígbọ̀wọ́ lẹ́ka ètò ààbò ìpínlẹ̀ rẹ̀ àti ti Nàìjíríà lápapọ̀. ó ní gbogbo ìgbà lòun máa fi yangàn wípé ọmọ bíbí ìpínlẹ̀ Sokoto lòun pẹ̀lú àlàáfíà tó ń jọba níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípasẹ̀ àjọṣepọ̀ tó dánmọ́rán tó wà láàárín ìjọba àtàwọn ẹ̀ṣọ́ aláàbò. ó júwe àwọn ọkọ̀ akọ́tàmì tuntun náà àtàwọn ohun èlò ìjagun yòókù bí àwọn nǹkan tí yóò ran iṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ nínú akitiyan wọn láti dojú ìjà kọ àwọn agbébọn afẹ̀míṣòfò àtàwọn ajínigbé. ó wáá fi àsìkò náà rọ àwọn sójà láti mọ rírì àwọn ohun èlò yìí dáradára kí wọ́n sì rí wípé wọ́n lò ó bó ṣe tọ́ àti bó ṣe yẹ nítorí owó ńlá níjọba fi rà wọ́n. bákan náà ló tún kìlọ̀ fún wọn láti yàgò fún fífi ìyà jẹ àwọn aráàlú lọ́nà àìtọ́. ó ní ṣe ló yẹ kí wọ́n mọ dáàbò bò wọ́n kì í ṣe kí wọ́n máa fìyà jẹ wọ́n. gómìnà Sokoto Ahmed Aliyu ṣàlàyé pé owó tó lé ní bílíọ̀nù 27 náírà níjọba òun fi ra àwọn ohun èlò ìjagun tuntun náà. ó ní lára àwọn nǹkan tí àwọn rà ní ọkọ̀ akọ́tàmì ọkọ̀ ìjagun Buffalo ọ̀kadà 170 àtàwọn nǹkan míì tó lè ran àwọn agbófinró lọ́wọ́ lẹ́nu iṣẹ́ wọn. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.